Ǹjẹ́ ẹ gbọ́ orin tí wọ́n ní wọ́n tún ń kọ ní nọ́ọ̀tì báyìí? Orin tí láwọn northerners ń kọ, kódà wọ́n ní kò yọ Àtíkù lẹ̀, arákùnrin tó fẹ́ díje dipò ààrẹ ní àti ilẹ̀ Haúsá Fúlàní láti nọ́ọ̀tì lọ́hùn-ún, ìyẹn bàbá Àtíkù, wọ́n ní kò yọ àwọn náà lẹ̀. Orin Tinubu ti pa wá tán o. Tinubu ti pa láìṣẹ̀ lórin tí wọ́n ń kọ nígbà tí wọ́n ka Kagbako ìkọlù Air Force strike ní Borno. Kí ló dẹ̀ fà á? Ṣé rí ara nǹkan tá à ń sọ rèé o. Wọ́n tún ti bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ tán máa ń pa nígbà tí wọ́n bá rí i pé apá ti fẹ́ ká àwọn agbésùmọ̀mí tí wọ́n gbé kalẹ̀ lápá ọ̀dọ̀ wọn fún òṣèlú àti fún ọ̀rọ̀ ẹ̀sìn. Wọ́n ní Tinubu ó ní wọ́n kọlu àwọn, ó ní pẹ̀lú ó ṣèèṣì ó wá pa àwọn aláìṣẹ̀ tó jẹ́ ọmọ àwọn. Ẹ dákun, ó lọ́pọ̀ ọmọ, ó pàyà, ó pa bàbá, ó pa àwọn mùsùlùmí òkè ọya. Ṣé lóòótọ́ ni? Wọ́n ní kò dín léèyàn 100 tó gbẹ̀mí mì níbi air strike tó ṣẹlẹ̀ nílùú Borno, ṣùgbọ́n àwọn wo ni wọ́n pa gan, àwọn wo ló kú ń bẹ̀? Nígbà tí àwọn tó jẹ́ ará òkè ọya lọ́hùn-ún tẹ́ wá dìde ní ìsìn tẹ́ wá ń pariwo pé Tinubu pa wá tán, Tinubu pa wá tán, kí ni wọ́n ń wò tí wọ́n fi sọ ibi tí wọ́n strike yẹn tí wọ́n fi sọ di ọjà agbésùmọ̀mí? Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn agbẹnusọ àwọn tí ó strike, àwọn Air Force àbí surveillance wọ́n ṣe sọ, wọ́n ní ọjà tí wọ́n ti strike yẹn, ọjà yẹn ló dàbí ọjà tí àwọn agbésùmọ̀mí ń ná. Ibẹ̀ ni wọ́n ti ń rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ lò, inú ọjà yẹn ni wọ́n ti ń fún wọn. Ìyẹn ni wípé àwọn tí wọ́n ṣèkọlù sí ń bẹ̀, àwọn náà yàtọ̀ sí agbésùmọ̀mí, torí àwọn ni wọ́n ń fún wọn ní gbogbo nǹkan tí wọ́n fẹ́, àwọn ni wọ́n rán lọ gbòòrò lọ rà wá. Ṣé àwọn tó wá ń pariwo yìí ó sọ pé àwọn ò mọ̀ ni? Ṣátìkù náà ó lóun ò mọ̀ ni? Àwọn èèyàn ńláńlá ní nọ́ọ̀tì tí wọ́n ń pariwo ní ìsìn, ó lọ́wọ́n mọ̀ ní Fálábòsí nísìnyí. Ó ti pa innocent people o. Wọ́n á sọ pé bandit àti terrorist ni wọ́n pamọ́ o. Ṣé bẹ́yìn lẹ ní freedom fighters ni wọ́n? Àwọn tó sì fáwọn freedom fighters ti yín ló ń jẹ, tí àwọn fi ń ní okun nínú láti lọ pa àwọn èèyàn wá nígboro, tí wọ́n fi àwọn èèyàn sóúnjẹ, tí wọ́n gbowó ransom lọ́wọ́ wọn, tí wọ́n tún gbowó ìtúsílẹ̀ tán, tí wọ́n tún pa wọn, tí wọ́n tún jẹ wọ́n. Èèyàn láì ṣadìẹ. Báràkì tí àwọn agbésùmọ̀mí kọlù ní Borno láìpẹ́ yìí kò jìnnà sí ọjà yẹn o. Ọjà yẹn kì í ṣe ọjà tí ń ná nínà ọjà gangan mọ́ o, bí wọ́n ṣe sọ o. Ọjà tó ti pa fún, tó ti da sálẹ̀, ṣùgbọ́n táwọn tẹ́rọ́rìsì nìkan ná, tí ò sẹ́ni tó ń bá wọn ná ni. Wọ́n wá ń sọ wípé wọ́n ti pa àwọn èèyàn àwọn tán nígbà tí ọwọ́ oró tó bà wọ́n. Aláwùyẹ yín àtàwọn èèyàn yín tẹ́ wà nídìí ìbàjẹ́ orílẹ̀-èdè Nàìjíríà, ojú yín máa bó. Báràkì Borno yìí ní wọ́n ti pa general láìpẹ́ o àtàwọn ọ̀gá ológun o. Àwọn ará bí ọ̀bọ ọ̀ta, Àtíkù ọ̀bọ ọ̀ta kó against ẹ̀, kó sọ wípé pípa tí wọ́n pa àwọn ológun yìí ọ̀dà o. It was once a military personnel o, Àtíkù tá à ń sọ yìí o. Now wọ́n wá pa àwọn tí wọ́n ń fún àwọn agbésùmọ̀mí Afemisofo lóúnjẹ tán, ẹ̀ wá ń pariwo. Èèyàn mélòó ló protest against àwọn bandit terrorist lórí ọ̀rọ̀ Borno láìpẹ́? Ìbọ̀nú sì le, ó le kógbá gbogbo ìgbà, especially barracks tí wọ́n kó àwọn agbésùmọ̀mí, àwọn bandit tí wọ́n kó wọn sínú sójà, tí wọ́n ní wọ́n ti tọrọ àforíjì, tí wọ́n kó wọn sáàrin wọn, tí wọ́n lọ fi kú pa wọn kiri. Ẹ sọ̀rọ̀ o. Irú ẹ̀dá wo làwọn ará bí yìí náà? Irú ẹ̀dá wo ni? Ẹ wo àwọn tí àwọn Air Force tí wọ́n lọ strike yìí, ẹ fẹ́ fi irọ́ ẹ fẹ́ fi sọ àwọn àti ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, ẹ fẹ́ fi sọ wọ́n lẹ́nu. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ò sì gbà kó wojú yín mọ́. Buhari yín ló ní kán máa negotiate, kán máa kó wọn sínú sójà, kán máa sanwó, kán máa fowó Nàìjíríà sanwó ransom. Ẹ fẹ́ kó wa sóko ẹrú,
lẹ ṣe ń já àwọn èèyàn gbé pé tẹ́ bá ti ń gbowó ránsọ̀mù lọ́wọ́ wọn ẹ ti dọ̀gá wọn nu. Àṣírí yìí sì ti ń tú. Kán tó kọlu ibi tí wọ́n kọlù, wọ́n ní wọ́n ṣèwádìí, wọ́n mọrú ọjà tó jẹ́. Ṣé bẹ́ẹ̀ ṣe ń kó wọn sínú iṣẹ́ tẹ́ ni wọ́n tọrọ àforíjì, ṣé iṣẹ́ ọwọ́ wọn ṣé kò máa burú sí ni? Ṣé wọ́n ń pa èèyàn ń gbogbo ìgbà ni? Ẹ dáhùn. Kí wá ló dé tẹ́ ń kọ̀ndẹ́mù Excellency Bọ́lá Ahmed Tinubu nígbà tẹ́ ẹ mọ̀ òótọ́ ọ̀rọ̀? Ẹ ṣáà fẹ́ ja Nàìjíríà lógun, kò dẹ̀ give a damn fún yín. Ìtí mo sì mọ̀ ni wípé ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ banditry, terrorism, allegedly, láti bíi pé a fẹ́ gba agbára orílẹ̀-èdè, a fẹ́ gbalẹ̀. Bàbá wa Usman Dan Fodio láwa la ní, a fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà dẹ́lẹ́sìn kan. Ẹ ti wọnú ra àti àwọn ìlú míì tó jẹ́ pé ẹlẹ́sìn mùsùlùmí náà ń ṣe. Àwọn nǹkan tí wọ́n promise yín, ẹ ti fi dorílẹ̀-èdè Nàìjíríà rú. Tó bá jẹ́lẹ̀ bàbá yín lórílẹ̀-èdè Nàìjíríà, ṣé ẹ gbàdúrà kí orílẹ̀-èdè Nàìjíríà ò fọ́, ẹ sì mọ gbẹ̀mí àwọn èèyàn ń bẹ̀? Gbogbo ẹni tí ó bá ti gbé èdè Fúlàní tí kì í ṣe Fúlàní, kì bá jẹ́ mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ, ẹ tún ti ń pa wọn náà. Wọ́n wá kọlù yín lẹ́ẹ̀kan. Ó sì jẹ́ gbogbo ògbà tí wọ́n bá ti kọlù ilẹ̀ Haúsá, tí agbára ológun bá ti fẹ́ máa ká àwọn agbésùmọ̀mí, lẹ́yìn olórí wọn máa ń jáde sọ̀rọ̀. Gbogbo àwọn elite níbẹ̀ ni wọ́n ń jáde pé Tinubu fẹ́ pa àwọn. Mo rí fídíò kan tí lady kan ṣe, Haúsá Fúlàní lòun náà, tó fi sọ̀rọ̀ bí ẹ ṣe jẹ́ onímọ̀tara ẹni nìkan. Ọmọ ìlú yín ni o. Bó ṣe sọ̀rọ̀ pé gbogbo bá a ṣe ń produce láti gba independent láti 1960, àwọn olórí tó jẹ́ wípé north ni wọ́n ti wájú àwọn olórí orílẹ̀-èdè Nàìjíríà, north ló produce jù. Kí láǹfààní yín gangan? Kí lẹ̀ ń ṣe fórílẹ̀-èdè Nàìjíríà? Kí ni orílẹ̀-èdè Nàìjíríà ń benefit lára yín? Ẹ wá sọra yín di ìdun. Ẹ fẹ́ jẹ orílẹ̀-èdè Nàìjíríà, ẹ fẹ́ jẹpa, ẹ sì ti jẹpa náà. Ẹ tún wá ń gbẹ̀mí àwọn èèyàn. Kí ló dé? Kí láǹfààní yín? Ẹ̀yin kan náà ní darandaran tó ń gbẹ̀mí èèyàn kiri pẹ̀lú wọn, tó ń fìmọ̀ da ẹran. Ẹ̀yin kan náà lẹ ń gbalẹ̀ onílẹ̀. Ẹ̀yin kan náà lẹ ń báyàwó sùn lójú ọkọ, tẹ́ ń bọ́mọ sùn lójú bàbá. Àṣírí yín ti tú. Kì í ṣe innocent people làwọn Air Force pa allegedly. Wọ́n láwọn ti ṣèwádìí. Wọ́n nínú ọjà yẹn lẹ ti ń lọ fún gbogbo àwọn terrorists ní nǹkan tí wọ́n bá fẹ́, tí wọn ò fi lọ gbòòrò. Ẹ̀yin lẹ ń supply wọn allegedly. Lórí ọ̀rọ̀ security lọ́wọ́lọ́wọ́ báyìí, tó bá jẹ́ pé bàbá wa Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn wẹ̀yìn wò, wọn wo ti second time agenda, bí ẹ ṣe ń bá lọ yìí, wọn nílò campaign. Ayé á dìbò fún wọn. Eléyìí tẹ́ ń ṣe fún wọn yìí serve wọn right, torí pé gbogbo ayé ló ti mọ̀, gbogbo ayé ló ti rí. Ẹ má wo bẹ̀, torí èyí máa ṣe propaganda tó máa jù bẹ́ẹ̀ yẹn lọ. Wọ́n yìí máa parọ́ oríṣiríṣi. Wọ́n lè ní gbogbo mùsùlùmí ní Bọ́lá Ahmed Tinubu fẹ́ pa o. Thank God you are a Muslim. Àìmọye mùsùlùmí tó dojú oró, tó kọjú burúkú sí àwọn ìwà burúkú tí wọ́n ń wò. Enough is enough. Ẹ̀yin Air Force, more grease to your elbow, àtàwọn military yòókù. Sultan Gumi, kí ló ń ṣẹlẹ̀? Ọ̀rẹ́ mi Igbo kan á ní ìṣẹ̀lẹ̀ kankan kò sí o. Ọjà Afemisofo ti Kagbako nílùú Borno, kì í ṣe àwọn aláìṣẹ̀ làwọn Air Force pa o. Tinubu ọ̀pọ̀ àwọn innocent o. Ẹ jẹ́ kí gbogbo wa gbọ́ o. Kò ṣèèṣì o. Ìwádìí tí wọ́n wádìí lórí àwọn tí wọ́n jẹ́ ọ̀dájú èèyàn, àwọn ẹni bí, ló jẹ́ kí wọ́n strike ibẹ̀ bá a ṣe gbọ́ o. More grease to your elbow. President Bola Ahmed Tinubu. Ayé tún ń retí, wọ́n tún ń retí, wọ́n tún ń retí. Kíní ìpọ̀, a kì í ṣe nǹkan kan náà sà, ẹni yẹn lọ́kàn yìí o, a dẹ̀ lè jẹ́ nǹkan kan náà. Ṣéun Agboola lórúkọ tèmi. Bitter Truth lètò láti kàn ní Jùgbà Master Channels. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá.